wasallam. Gbogbo jama bá gbọ́ ẹkún gbé wa. Kọ́lọ́hún ti torí ẹnìkan dá gbogbo ayé àti gbogbo tí bẹ́ẹ̀ kẹ́ni ìní náà tún wá pọ̀ ká kú. فلو كانت الدنيا Takubu. تدوم لواحد Ọ̀yá ìyọ̀mọ̀ yìí. لكان رسول الله فيها مخلدا. Mo bá yí pé Ọlọ́run yẹn ń dá fún wa pé kí a má kú láyé ni. لو كانت الدنيا Ìgbà tí ànábì wá nǹkan ni ó wà. تدوم لواحد Àwọn ọ̀rọ̀ tó ju etí lọ ó pọ̀ lónìí. تدوم لواحد. Ìwọ ni kò pèpè ara ẹ̀ láti kẹ́kọ̀ọ́. لو كانت الدنيا Nígbà lóun dá ànábì Ádámù, ànábì lọ́lọ́run ò bá dá. تدوم لواحد. Ẹni abẹ́ fi parí òkèlè ẹyọ kan tá a fi parí òkèlè. أكرمكم الله. Òun kọ́ là fi bẹ̀rẹ̀ òkèlè. الله أكبر. Yorùbá wọ́n ní ibi pẹlẹbẹ là á ti mú ọ̀lẹ jẹ. Torí pé ibi pẹlẹbẹ kọ́ là á parí ọ̀lẹ sí. فلو كانت الدنيا Wọ́n pe yánnayànna, wọ́n pe gbẹ́nàgbẹ́nà. Ẹyẹ àwòkọ́ yọjú talẹ́gbẹ́ bàbá wọn. تدوم لواحد Ọlọ́run ló ṣe ànábì lọ́gàá tí ò sọ́gà tó wà lókè ẹ̀. لكان رسول الله Fíyà mùkànlá. فيها مخلدا. Ọ̀yá yìí ọmọ yìí. لكان رسول الله فيها مخلدا. Bàbá tó bí bàbá ànábì. Tá a mọ̀ sí Abdul Muttalibi. Mo ṣe wá sí, mo lọ́mọ mẹ́rìndínlógún ló bí. Ọkùnrin mẹ́wàá, obìnrin mẹ́fà. Àfa kan tójú rẹ̀ tó tíra ìwọ́n ní a. Òun ò gbà gbọ́ a. Mo ní kó wá lè kéwọ́n kó wá kẹ́kọ̀ọ́. Ọkùnrin mẹ́wàá, obìnrin mẹ́fà. Èyí tí ìwà wí kó wà pọ̀ lónìí. فلو كانت الدنيا Ibi ọ̀rọ̀ anábì ti bẹ̀rẹ̀ nu. تدوم لواحد Ìyàwó mẹ́fà ni Abdul Muttalibi fẹ́. Ìyàwó mẹ́fà ló sì bí ọmọ mẹ́rìndínlógún yìí fún un. لكان رسول الله فيها مخلدا. Àkọ́fẹ́ ìyàwó rẹ̀ Fatima ní jẹ́. Fatima òun ló bí Abdullahi tó bí àga wa Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ó sì bí Abu Tọ́líbì tó bí Aliyu bin Abi Tọ́líbì. Ọkùnrin mẹ́ta ní bẹ́ẹ̀ ní ọmọ rẹ̀. karramallahu wajhahu. Àwọn 16 àwọn mẹ́ta péré ló wá gbà fún Ànábì tí wọ́n gba ìsìlámù ní ọwọ́ ọ̀sàlẹ̀ lọ́rùn kì í ṣe jọ́tà Ànábì bẹ̀rẹ̀ sí. Allahu akbar. Àkọ́kọ́ ni Hamza, ẹlẹ́ẹ̀kejì Abbas, ẹlẹ́ẹ̀kẹta Sọfíyá tún ìyá mi ló bí. Àmọ́ ẹ̀mí rẹ̀ gùn púpọ̀. akramakumullahu. Nítorí kọ́lọ́ Ọlọ́run dá dúró torí kó lè pa ìtàn ó lo 73 years láyé. فلو كانت الدنيا Bẹ́ẹ̀ni ìyàwó lè sọ. Lẹ́nu Rasulullah. كان رسول الله فيها مخلدا. Ọlọ́run má jò bàjẹ́ fún wa. آمين. Kò ní dá fẹ́ni tí ò ní dá fún. From January to December. أكرمكم الله. Àwa tá a máa sọ nílé àwa máa ṣe. آمين. Àwa náà rèé. إن شاء الله. Abdullahi ló wá bí Ànábì wa Muhammad. Pẹ̀lú ìmọ̀. Àmọ́ Ànábì. صلى الله عليه وسلم. Ànábì njọ́ tó fẹ́ kú. Ọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ ni àmọ́ ń summarize ẹ̀. أكرمكم الله. Ànábì ó ṣàárẹ̀ fún ọjọ́ 12. سبحان الله. 12 yawman. أكرمكم الله. Aya kan bẹ nínú Al-Qur'an. Aya yẹn ló kọ́kọ́ dá wàhálà lẹ́nu Islam. أكرمكم الله الكريم. Aya mẹ́ta ló wá tó ṣe pé àwọn aya tó parí nínú Al-Qur'an tá Ànábì gbà kánàbí ò tó kú láyé. صلى الله عليه وسلم. Nínú wọn ni laqad ja'akum níjọ́ tí wọ́n fún Ànábì lo 35 days láyé. سبحان الله. Níjọ́ tí wọ́n mú laqad ja'akum wá bá Ànábì 35 days la Ànábì lò lẹ́yìn rẹ̀ kó tó jáde láyé. الله أكبر. Àmọ́ níjọ́ tí wọ́n fún Ànábì ni wípé al-yawma akmaltu lakum dinakum. أعوذ بالله من
Ọyá yìí ọmọ yìí. Bismillahir Rahmanir Rahim. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Nígbà tí Ànábì fẹ́ tí wọ́n mú àyà yẹn wọ́n bá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ànábì wà ní Àràfá ńjọ́ náà ó ń ṣe hajjatul wada Ànábì lọ dágbére fún wọn jàmá Sallallahu alayhi wa sallam. ó wà ní Àràfá pẹ̀lú àwọn sàábí wọ́n bá gbé àyà yẹn wá bá. Al-yawma akmaltu lakum dinakum. akmaltu lakum dinakum. lẹ́ni ìrẹ́ Ànábì ẹ̀sìn tá a mú fún ẹ tó ń ṣe yìí ó ti parí ẹ̀ àwọn Ọlọ́run sì ti parí ẹ̀ fún ọ. Wa atmamtu alaykum ni'mati. gbogbo tí ń jẹ́ ìdẹ̀kùn àti ìdẹ̀ra tí ń bẹnu ẹ̀sìn àti bùrẹ́ Ànábì àtàwọn tiẹ̀. Wa raditu lakum al-islam dinan. èyí ni máa ṣe ẹ̀sìn kọ́lọ̀ má ní táìmù fún. Allahu akbar. àyèmáyé tó ṣẹ̀sìn tí ó débi ń pa tààrà. ewé kan lọ́wọ́ bìnrin yóò bá ìyá wèrè. Wa raditu lakum al-islam dinan. lẹ́ni ìrẹ́ Ànábì àti bùn ẹlẹ́sìn àti yọ́nú sí. Wa raditu lakum al-islam dinan. ìsìláàmù tá à ń ṣe tá à ń yọ yìí kò bá ìrọ̀rùn dé ojú eré kọ́ ojú wàhálà ni Allahu akbar. òun ló bá dé sọ́dọ̀ Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì wa gbọ́ inú Ànábì dùn ní Abubakar àti Umaru wọ́n bá kó àyà yìí dáadáa. Al-yawma bí wọ́n ti délé náà bá sunkún. akmaltu lakum dinakum. àwọn tó kù wá wá lọ bá wọn nulẹ̀ ẹsẹ̀ tá a sunkún wọn ni àyà tọ́lọ̀ ń sọ kalẹ̀ nítorí dọ́tà tọ́lọ̀ ń sọ àyà yẹn kalẹ̀ fún Ànábì. Sallallahu alayhi wa sallam. ní Àràfá Ànábì lò 21 days lẹ́yìn ọjọ́ náà tó fi jáde láyé. Wa atmamtu alaykum ni'mati. bẹ́ẹ̀ni Wa raditu lakum al-islam dinan. nígbà tí wọ́n wá sunkún àwọn tó kù wá lọ bá wọn pé ẹ ṣe ní máa ń ṣàtẹ́ bùkì ẹ ṣe ẹ ń sunkún wọ́n ní ẹ̀mọ́ ní bọ́lá ń bá ti lè fún yàn ní oore tó bá ti pé àdínkù lókù tí ó bá. Wa raditu lakum al-islam dinan. ìyẹn ló fà tó fi dá sí pé owó ò lè tó lówó tí ó fi kó láyé. Allahu akbar. àlàáfíà ò ní tálá àlàáfíà tó fi kó láyé. bàbá bèèrè lọ́wọ́ Ájì Ràṣídì nísìnyí wèé bó làlàáfíà yín sẹ́yìn nídìí sí wọ́n ní tirẹ́là nìkan máa fi kó wa. Wa raditu lakum al-islam dinan. bọ́lá wájú ò bá ṣubú ara ẹ̀yìn ò ní ṣùgbẹ́. bọ́lá wájú ò bá ṣubú bàbá ti ṣẹ̀ṣẹ̀ gbé ara ẹ̀yìn wọn ò ní ṣùgbẹ́. Wa raditu lakum al-islam dinan. wọ́n ní nígbà tí Ọlọ́run ti sọ fún Ànábì pé ìsìláàmù yìí òun ti yọ́nú sí ó sì ti pé nítòkù ni pé Ànábì lọ́nu. Wa raditu lakum al-islam dinan. Aliyu bá dìde. Karramallahu wajhahu. ló bá lọ bá Ànábì. Sallallahu alayhi wa wọ́n sallam. ní rẹ̀ Ànábì ǹjẹ́ tí Abubakar sọ ìṣe lóòótọ́ ni Ànábì níbẹ̀ ni òdodo ni mò ń lọ láìpẹ́. Allahu akbar. gbogbo àwọn sàbẹ̀ bá sunkún gbogbo wọn bá sunkún aláàánú wa ni ó lọ yìí Fatima gbọ́ bu ẹkún Aisha gbọ́ bu ẹkún gbogbo àwọn ìyàwó Ànábì àtàwọn ọmọ rẹ̀ wọ́n bu ẹkún nígbà tó wá kùjọ́ méjì náà ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ Ukasha nínú àwọn sàbẹ̀ Ànábì. Ànábì ti sọ̀rọ̀ kan wípé gbogbo ẹni bá fi ara kan ara òun yìí tó bá jẹ́ gbọdọ̀ kíyámà iná di èèwọ̀ fún. Sallallahu alayhi wa sallam. Ànábì bá kírun tán ló bá sọ fún gbogbo jàmá abẹ́ gbọ́ Akramakumullah. ibi adé yìí gbogbo ẹni tí òun bá ṣẹ̀ kó tètè wá kó òun tọrọ àforíjì Wọ́n tọrọ àforíjì o. òun kẹrù sọ́kọ̀ díẹ̀. Ukasha ní bẹ́ẹ̀ ni ẹsẹ̀ mi Ìsìnkú yá fi. wọ́n ní kí ló ń ṣe ó ní àlọ́ ojú ogun ní ilẹ̀ bá dẹ ẹgbà bò mí lára mo dẹ ẹgbà bò ó lára kí ló wá ń béèrè ẹ̀sà gbàtẹ́ ẹni ká ṣe alikisọ́ọ̀sù bíi kisọ́ọ̀sì ni alikisọ́ọ̀sù bíi kọ́díìbì Akramakumullah. ẹgbà tàbí nà ẹ̀sìn òun lẹ́bi nà mí Ẹ kò bò mí ni. alábìíní kí ló wá fẹ́ báwọn ni tọ̀ gbàtẹ́ ẹni ká ṣe ẹjẹ́ mi náà dẹ ẹgbà bò yìí Allahu akbar. ọ̀gá gbogbo ayé. Wa
ورضيت لكم الإسلام دينا ورضيت لكم الإسلام دينا. أنا بيواني كلا مو أيبا تو في نسي صلى الله عليه وسلم. ما تو مودي أبو بكر ojú ẹ̀ pọ́n ìbọn Umaru ó dìde Aliyu fa ìdáyọ̀ pé ìgbà orí rẹ̀ dànù lónìí aṣọ lórí ikú ni ọ́ ìwọ tẹ̀lé wa pẹ̀lú ojú ò tẹ̀lé wa pẹ̀lú ọkàn ó wà ná ọ̀gá tiwa lójú wa. Allahu akbar. arábìnrin ẹ fi ilẹ̀ kò fẹ́ dẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni arábìnrin bá mẹ́gbà fún Ukasha ó ní kó máa náwó Ukasha ni ẹ má bínú sà bàtí ẹ má dẹ́gba bùnmí ń tọ́ sí ni òun aṣọ sóhùn ìhòòhò lòún wà. Allahu akbar. arábìnrin wà ń wọ̀ ní bẹ́ẹ̀ ni arábìnrin kí ló wá fẹ́ alikisosu bi kọdi ibi àbí kẹ bọsọ kébì náà dábò yìí. ẹbí tulẹ̀ kọ́mọ́ ìsìlá Madina. alábì bá ní tàtó bá níbẹ̀ òun fẹ́ bọ́sọ gbogbo ọ̀sán bí bá bú ẹkún. sallallahu alayhi wa sallam. ẹ̀sà ẹja kí ọ̀gbẹ́ni ìmọ̀lẹ̀ ká lù ú. ẹjẹ àlùpà. alábì ní ẹ má ṣe bẹ́ẹ̀. Allahu akbar. ẹjẹ ń bọ̀ alábì bá bọ́sọ. sallallahu alayhi wa sallam. alábì bọ́sọ Ukasha mú ẹgbẹ́ dání báyìí èmi dé kó nà nàbì báyìí ó kò ju ẹgbẹ́ alẹ́ ló bá lọ́ mọ́ ànábì wọ́n. ورضيت لكم الإسلام دينا ورضيت لكم الإسلام دينا. ọjọ́ yẹn lànàbì bẹ̀rẹ̀ àárẹ̀. صلى الله عليه وسلم. ibà pọ́njú pọ́tọ̀ ló mú ànábì. bẹ́ẹ̀ ọjọ́ àkọ́kọ́ nìyẹn ànábì wa bẹ̀rẹ̀ sí ní sàmúlì yẹn bọ̀ díẹ̀. ẹ bá yóò bọ̀ ànábì. صلى الله عليه وسلم. pàtó wá dijọ́ kejìlá bad day devil drink water ọjọ́ burúkú èṣù mọ́mi nù ó wá dijọ́ kejìlá ànábì bẹ̀rẹ̀ àárẹ̀ lọ́jọ́ àlàmísì. صلى الله عليه وسلم. ó wá parí àárẹ̀ ni ó parí ẹ̀ sọ́jọ́ Monday. الله أكبر. nítorí ọjọ́ àbí ọjọ́ Monday ni. الله أكبر. ọjọ́ tá a rán níṣẹ́ ọjọ́ Monday ni. الله أكبر. ọjọ́ tá a nẹ́bí kú láyé ọjọ́ Monday ni. لولاك ما كان عرش لا ولا فلكم. dábàá yorùbá nígbà Muhammad. من قدر رحمة للناس كلهم. àrísàlà nígbà tá a fún tá a rán nẹ́bí níṣẹ́ ọjọ́ Monday ni ó wá jẹ́ fi ṣáàrì Rabi'il Awwal oṣù àkọ́kọ́ oṣù Rabi'il Awwal tá a bí oṣù náà ni wọ́n rán nẹ́bí níṣẹ́. صلى الله عليه وسلم. Kùránì nìkan ni wọ́n mú wá nẹ́bí nínú Ramadan gbogbo èyí tó kù nínú oṣù tá a bí lọ́lọ́run ránṣẹ́ rẹ̀ sí. لولاك ما كان عرش bóyá yọmọ yìí. لا ولا فلكم. bẹ́ẹ̀ni يا من قدر رحمة للناس كلهم. bàtú wá di ọjọ́ Monday yìí anábì bá lè dìde mọ́. الله أكبر. wọ́n ránṣẹ́ sí Bilal kí wọ́n lọ sọ fún Abubakar kí wọ́n kírun. الله أكبر. ó kanlẹ̀kùn Fatima ní inna Rasulullahi mashghulu bi nafsi. صلى الله عليه anábì ò وسلم. lè gbé bọ́dì ẹ̀ mọ́. anábì ò lè gbé ra mọ́. هذا المقام الذي ẹni Ọlọ́run ti torí ẹ̀ dá ayé àtọ̀run. ما ناله أحد. bẹ́ẹ̀ni يا محمد المبعوث بالحكم. gbàtú wá yá ẹnìkan bá kanlẹ̀kùn صلى الله عليه وسلم. Fatima wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ní ń bẹ lẹ́nu ọ̀nà. Ọlọ́run ni alábì ní ta ni Fatima ní ta ni Ọlọ́run ni nígbà tó wá yá Fatima ní ìrẹ́ tó o bá bẹ lẹ́nu ọ̀nà padà anábì bíṣì báyìí. الله أكبر. ó bá tún kọlẹ̀ pílẹ̀ kejì ó tún kọlẹ̀ pílẹ̀ kẹta anábì wa gbọ́ ohùn rẹ̀ Fatima tún bẹ̀rù pé ta ni ó ní inni Abdullah. Allahu Akbar. anábì wọn sọ fún Fatima pé ẹni tó dé ní hadibu lasati ni ẹni tí máa ń gba àdùn lọ́wọ́ èèyàn ló dé wọn. wọ́n mú farikul jamaati ẹni tí máa ń pààyàn lẹ́yìn kọ̀ọ̀kan ló dé wọn. الله أكبر. Naam. يا سيد الرسل. wọ́n mú qati'u
ṣahawati. Allahu akbar. ẹni tí máa ń gba ọkọ lọ́wọ́ ìyàwó ló déhùn. Iyyaka wal-afati wa ya. ẹni tí ń gbé ìyàwó lọ́wọ́ ọkọ ló déhùn. ukhra al-asati gada ya aliyal-himami. Sheikh Saheed ṣùpọ̀ fún ọ nínú tí mo fi fẹ́ràn wọn nu. èní lè kejì ọjọ́ láyé tí ń rí wọn. wọn gbádùn ayé kọjá ikú. ògbẹ́ni ò bá ti gbádùn ayé kọjá ikú yóò du ayé dáadáa ọlọ́run tún pàdé ẹ̀ dáadáa. Allahu akbar. tó bá mú ẹ lówó tó bá lọ gbàgbé ikú pẹ́rẹ́ lógìgì níbo àbọ̀ ni. ó gbọ́dọ̀ gbàgbé àwọn tó bí ẹ kú àwọn tí wọ́n ní owó lórí ìjókòó wọn máa pàṣẹ gbogbo agbára ayé wọ́n kú. Ya sayyida rusuli. èṣù pàfọ́ ò ní kú. Iyyaka wal-afati wa ya. ukhra al-asati gada ya aliyal-himami. gbàtọ́ ya ó wá bèrè lọ́wọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. wọ́n ní àádìkù ṣe wọlé ànábì ní wọlé. ní kú bá wọlé dá ló wà fún àlà. فقال جئت زائرا وقابضا. ànábì bá bèrè lọ́wọ́ ikú sọ wá kí mi ní àbúwá pa mí. òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń fẹ́rẹ̀ jù láyé tó mọ tí ń ṣẹlẹ̀ jíìtà záyìrá náà ò kọ́ ọ̀bìdọ̀ ó wá kí mi ní àbúwá pa mí. فقال جئت زائرا وقابضا إن أذنت لي وإلا فأرجع. ikú bá dá ànábì wa Muhammadu lóhùn. Sallallahu alayhi wa sallam. ó ní méjèèjì lòún wá fún ọ. òun wá kí yín òun sì wá gbèmí yín ọ̀gá mi ẹ má bínú sí mi àmọ́ tẹ́ ẹ bá ní má ṣe bẹ́ẹ̀ má padà yín má lọlé. فقال أين تركت أخي جبريل. bẹ́ẹ̀ bá pé ta ló tún gbẹ́jù láyé ànábì wa Muhammadu ni. صلى الله عليه وسلم. lẹ́yìn ọlọ́run ànábì ni ànábì tí ó gọ̀ ọlọ́run ló ní ká má lọ́ọ̀kà tó gọ̀. mo sọ fẹ́ nìkan mi ni máa ń wá oríire síbi iṣẹ́. o fẹ́ lówó o wá ń tẹra mọ́ iṣẹ́ ìwọ náà ló kọ́ bíríkìlà o kọ́ kápẹ́ntà o kọ́ bọ́níṣọ̀ o kọ́ o tún kọ́ tẹ́lẹ̀ ọkọ̀ gbogbo ẹ̀ wọ́n wá ní kí ló dé o nítorí mo fẹ́ la o ní lówó. فقال أين تركت أخي جبريل. ọlọ́run ní máa ń jẹ́ kéèyàn là bó bá sì gbé ọ̀làdé kò sẹ́ni ó lè dá dúró ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wa. أين تركت أخي جبريل. gbogbo tí ikú wí ànábì ò dá lóhùn ànábì bá béèrè lọ́wọ́ rẹ̀ pé Jìbìrìlù ọ̀rẹ́ mi kọ́ pẹ̀lú ọ́fíìsì. قال تركته في سماء الدنيا والملائكة يعزونه فيك. ọlọ́run fi ilé ẹgbà tó ń bọ̀ wà ní sàmáàbù dúnìyà sàmà ayé wọ́n ní kí ni Jìbìrìlù ṣe bẹ́ẹ̀ Jìbìrìlù sunkún. Allahu akbar. ike torí pé ànábì fẹ́ kú lọ́jọ́ Monday. صلى الله عليه وسلم. yàtúrò náà ó fi kà àwọn màlíkà tó kù wá ń rẹ̀ lẹ́kún pé Jìbìrìlù fi ṣe sùúrù farabalẹ̀ kò sọ pé tá a fẹ́ dá sí i. وإذا بجبريل bí ànábì ṣe bẹ̀rẹ̀ Jìbìrìlù pálẹ̀ kánná. قد دخل وسلم وجلس عند رأسه. láàrin ìṣẹ́jú kan Jìbìrìlù bá dé bí Jìbìrìlù ṣe ń bọ̀ wá ọlọ́run dá màlíkà kan wọ́n pè ní Ismail. Alayhi salatu wa sallam. bí Ismail yẹn bá fẹ́ rìn báyìí ẹ̀ńtọ́rẹ́jì tí máa ń tẹ̀lé 70,000 màlíkà ni. Allahu akbar. nítorí ànábì nìkan lọ́lọ́run ṣe wá dáa kò wá sáyé rí àkọ́kọ́ ọjọ́ tó wáyé nù nígbà tá ànábì sì ti kú ó ti padà sí sánmà kò sì wá sáyé dòní. وجلس عند رأسه. Jìbìrìlù bá dé ló bá jókòó síbi orí ànábì wa Muhammadu. صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم يا جبريل بشرني بشرني. ànábì ní ìrẹ Jìbìrìlù kí ló mú wá fún mi sọ̀rọ̀ tí ó dùn mọ́ nínú mo fẹ́ gbọ́ dákun. قال أبواب الجنة قد تفتحت لقدوم روحك. Jìbìrìlù tí ó lanu tí ó wí fún ànábì ní wípé gbogbo àlìjánnà wọ́n ti ṣílẹ̀kùn rẹ̀ kalẹ̀ nítorí ìrẹ ànábì. قال صلى الله عليه وسلم لست على هذا أسأل. ànábì bá sọ fún Jìbìrìlù pé mo mọ̀ yín náà tẹ́lẹ̀ ìyí tí mo béèrè lọ́wọ́ rẹ kọ́nu. بشرني يا جبريل. ìrẹ Jìbìrìlù fún mi ní ìdùnnú mi sọ̀rọ̀ mi fún mi tí ó dùn mí nínú. قال قد استمت الملائكة لملاقاة روحك. Jìbìrìlù ní tó bá rí bẹ́ẹ̀ gbogbo màlẹ́kà ni wọ́n ti kóra jọ wọ́n fẹ́
rẹ̀ Ànábì wa Muhammadu. قال لست عن هذا أسأل. Ànábì ní rárá irú nǹkan ni mò ń béèrè mo mọ̀ yín tẹ́lẹ̀ Ọlọ́run dá gbogbo ayé torí tèmi ni. بشرني بشرني يا جبريل. Ànábì ní ilẹ̀ Jìbìrìlù sọ mí kí n tún gbọ́ gbé mi wá mọ́ra mi wá fún mi ètò ìwé nǹkan. قال الحور تزينت ينتظرون لروحك. Gbogbo àwọn ọmọ ìjú ẹgbẹ́ tọ́lọ̀ dá sálì jẹ́ náà. Nítorí tiwa àsọ̀wọ̀n àwọn obìnrin tó ń bẹ láyé ò tiẹ̀ fà ẹ̀. Àwọn tí wọ́n nílò pancake kí wọ́n tó rẹwà. Àwọn tí wọ́n nílò foundation àti decking. Ọlọ́run ní Jìbìrìlù sọ fún Ànábì pé wọ́n ti pààkì ara wọn. Wọ́n ti pààkì wẹ̀ nítorí rẹ̀ Ànábì wa Muhammad. قال لست عن هذا أسأل. Ànábì ní rárá ìtì ń bè lọ́wọ́ rẹ̀ kánú. بشرني جبريل بشرني جبريل كيف تكون تدخلها أنت وأمتك. Àwọn màlẹ́kà Ànábì wọ́n bè lọ́wọ́ Jìbìrìlù pé أمتي يوم القيامة. báwo làwọn màlẹ́kà mi ó ti rí báwo làwọn ìjọ mi ó ti rí bí n bá kò láyé bí n bá tún á di lọ́run báwo ni ó sì rí fún wa ìtàn Ànábì pariwo nù ní ìtàn Ànábì fẹ́ jáde láyé. قال بشروا. Jìbìrìlù ní tó bá rí bẹ́ẹ̀ ntọ́lọ́ ní sọ fún ẹ rẹ o. فإن الجنة قد حرمت على جميع الأمم حتى تدخلها أنت وأمتك. Jìbìrìlù ló wá promise Ànábì wa Muhammad. bẹ́ẹ̀ tó bá jẹ́ bọ́lá alikiyama ìwà àtàwọn ìjọ rẹ lẹ́kọ̀ọ́kọ́ wà lẹ́yìn náà ẹnìkan ò sì ní ṣáájú yín wọ̀. ẹ máa wo Ànábì ọ̀gá kan tá a ní tí ó sì lẹ̀. فقال صلى الله عليه وسلم الآن طاب قلبي وزاد قلبي. Ànábì nínú mi ṣe dùn ní gbogbo ìbànújẹ́ ọkàn mi kú ìwọ ọ̀gá tó fẹ́ kó da fún àwọn ọmọọṣẹ́ rẹ tiẹ̀ bá ọ níjọ́ tó bá dagun sí ọ lọ́wọ́ onírè yẹn là ọ́ níjọ́ tá ìtọ́nà bá kọjú ìyàsọ́dọ̀ rẹ onírè nìkan kí epo kú oríire onírè nìkan fà ọ́ jáde ní òkùnkùn gbogbo ọ̀gá láyé gbogbo aṣíwájú láyé ń gbọ́dọ̀ fẹ́ràn ara rẹ̀ kó wá fẹ́ràn ẹlòmíì bó ti fẹ́ràn ara rẹ̀. Allahu akbar. Ànábì fẹ́ kú kò sí kátà Ànábì rántí tó kọjá àwa ìjọ rẹ̀. Sallallahu alayhi wa sallam. ثم أدن مني يا ملك الموت. Nígbà tí Jìbìrìlù sọ bẹ́ẹ̀ tán Ànábì wá sọ fún Malakul Mauti ikú tí ó ń pa ni ìrẹ̀ ikú súnmọ́ mi. فعاد جروحه طيبا فلما بلغ الروح منه سرة. Ní ikú bá ń gbẹ̀mí Ànábì. صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم. Nígbà tí ń fa ẹ̀mí Ànábì yọ tí ń fa yọ ńjọ́ náà ikú ó fa ẹ̀mí Ànábì yọ níbi tí ń fa yọ ni ẹ̀mí yẹn wá ń débi ìdodo kó fẹ́ jáde lára Ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. ما أشد يا حبيب الله. ما أشد مرارة الموت. ما أشد موت الموت. Ànábì bá sọ fún Jìbìrìlù pé òun ò rí tó burú jù láyé tó tó kí ẹ̀mí yẹn ò jábọ́ lára yẹn níjọ́ tá Ànábì fẹ́ kú. Sallallahu alayhi wa sallam. Ọlọ́mọba wa kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. جبريل وجهه. Ànábì kú níjọ́ náà. Ànábì kú níjọ́ náà. Ànábì wá sọ fún Jìbìrìlù pé nínú tó burú jù láyé ni kí ẹ̀mí ó jáde lára èèyàn torí ẹ̀mí ò kí ń jáde pẹ̀lú rọrùn. Ìmọ̀ ń jáde pẹ̀lú agídí àti ìnira ni o. ولا جبريل وجهه. Nígbà tí ẹ̀mí bẹ jáde lára Ànábì Jìbìrìlù bá kẹ́yìn sí Ànábì wa Muhammad. وقال صلى الله عليه وسلم ولم تولى وجهك. Jìbìrìlù kẹ́yìn sí Ànábì ó kẹ́yìn sí Ànábì wa Muhammad ọ̀gá fún wa. Ànábì ni ìrẹ Jìbìrìlù adó ń ṣeré tẹ́lẹ̀ ni lima tawalla wajhaka. Sallallahu alayhi wa sallam. Wá dọjọ́ kó kẹ́yìn sí mi èé ṣe níjọ́ tó wá múrò wá bá mi ọ̀rọ̀ tó ta ló sọ fún mi ó sì wá dọjọ́ kú tirẹ̀ Jìbìrìlù kẹ́yìn sí mi Ànábì. فقال يا حبيب الله. Jìbìrìlù wá ń sunkún bí ọ̀gá gbogbo ayé kú Ànábì wa Muhammad. يا حبيب الله. Ẹni Ọlọ́run fẹ́rẹ̀ jù láyé ó kú Jìbìrìlù wá ń sunkún. وما هو يستطيع أن
Muhammadu. Ya Habiballahi. Sáàtà pé ànábì fẹ́ jáde láyé Jìbìrìlù wá ń pèpè rẹ olùfẹ́ Ọlọ́run jùlọ. Ya Habiballahi. Ẹni Ọlọ́run fẹ́ràn jùlọ ó kú náà ni kò sọ pátá bẹ́ẹ̀ dá sí i. Wa ma yastati'u an yanzura ilayka. Ó ní tàlẹ́yìn náà láyé tó kápá tó lágbára láti máa wojú olólùfẹ́ rẹ̀ kẹ́ni ó jábọ́ lára rẹ̀ lójú rẹ̀. Wa anta fi sakaratil maut. Ilé ànábì ó fẹ́ fi mí lẹ̀rẹ̀ èmi tí mo fẹ́ràn rẹ̀ jùlọ tí wọn náà fẹ́ràn mi ó wá fẹ́ kú lójú mi ṣé yóò tẹ̀ mí lọ́rùn bẹ́ẹ̀. Ìyẹn náà ló fà tí mo fi kẹ̀yìn sí ẹ nígbà tí wọ́n yọ ẹ̀mí kúrò lára rẹ̀. Aturidu. Jìbìrìlù wá sunkún fún òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad. Aturidu an yakuna qabruka tahta al-arshi aw fil jannati. Lójú gbà ànábì pò ká kú ni Jìbìrìlù wá bèèrè lọ rẹ̀ pé àmọ́ sàárè rẹ̀ ṣé ká sin ẹ́ sínú ayé yìí ni àbí ká gbé ẹ sínú àlìjánnà ká lọ sin ẹ́ síbẹ̀ ká máa kí ẹ lójoojúmọ́. Faqtala sallallahu alayhi wa sallam. Ànábì ní bẹ́ẹ̀ kọ́. Al-murafaqata li ummatihi. Bẹ́ẹ̀ bá sinmi ẹ sinmi sáàárín àwọn tá a jọ ń jẹ̀bà. Ẹ sinmi sáàárín àwọn tá a jọ ń jẹ ráìsì. Bẹ́ẹ̀ bá sinmi ẹ sinmi sáàárín àwọn tá a jọ ń mu gàrí. Bẹ́ẹ̀ bá sinmi ẹ sinmi sáàárín àwọn tá a jọ ń fẹsẹ̀ rìn lọ mọ́ṣáláṣí bọ̀ wálé. Falamma fadati ruhul karimati fatajibu. Gbogbo olówó láyé tí o bá ti ní ẹni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ yóò ṣubú. Subhanallah. Gbogbo olówó láyé, gbogbo ọlọ́lá láyé, gbogbo oníkẹ́ láyé tí o bá ti lẹ́ni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ṣubú torí kò lè rí làákàyè ẹni tí ò ní wọ́n tiẹ̀. Mẹ̀kúnnù ni máa ń jẹ́ kó lówó bọ́ sójú ọ̀nà tí kì í jẹ́ kó ṣiṣẹ́. Al-murafaqata li ummatihi. Nígbà tó lówó bá kú mẹ̀kúnnù ni ó gbé olówó ẹgbẹ́ rẹ̀ kọ́ ni ó gbé. Li ummatihi. Nígbà tó lówó bá ṣiṣẹ́ mẹ̀kúnnù ni ó kígbe ẹ̀pẹ̀lẹ́ ìjọba bọ́kọ́ta. Nígbà tó bá ṣiṣẹ́ tòun àtòun tó ní mẹ̀kúnnù ni ó bá yọ mọ́tò rẹ̀ nù kòtò. Al-murafaqata li ummatihi. Bọ́lá ṣubú mẹ̀kúnnù ni ó gbé ànábì ní ẹ má sinmi sálì jẹ́nà ẹ sinmi sáàrin àwọn ìjọ mi. Falamma fadati ruhul karimati fatajibu. Nígbà tí a máa ṣe ní àṣàrà ìlú ṣe ń yọ ẹ̀mí ànábì ni ló bá yọ ọ́ tán. Subhanallah. Ó bá yọ ẹ̀mí ọ̀gá wa tán. Ànábì bá kú. Wa qala Ali radiyallahu ta'ala anhu fi akhir nafsihi. Nígbà tí ànábì kú òórùn bá gba gbogbo ìlú kan. Fi akhir nafsihi. Gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní gbóòórùn tó yàtọ̀ sí èyí tí wọ́n ń gbọ́ tẹ́lẹ̀. Ànábì kú òórùn gbalé. Wọ́n bí ànábì òórùn gbalé. Ànábì ṣayé òórùn gbalé. Ànábì tún kú òórùn tún gbalé. Allahu ta'ala anhu fi akhir nafsihi. Nígbà tí àmì fẹ́ bọ́ tán Àlíyù ní ànábì wa ń jẹun wúyẹ́wúyẹ́. Harraka shafatayhi. Òun wá pé tí síbi ẹnu ẹ̀ pé kí lànábì ń wí. Alqaytu sam'i fasami'tuhu yaqulu khufyata ummati. Ó ní tó ń gbọ́ lẹ́nu ànábì ni pé ummati ìjọ mi ọlọ́run ìjọ mi bá mójútó níta ànábì pariwo nìyẹn tó fi dákẹ́. Sallallahu alaihi wasallam. Ummati. Gbogbo olórí tí o bá ti fẹ́ràn ìjọ rẹ̀ olórí ibùnú ni kì í ṣe olórí rẹ̀. Ẹ wo súpò fowó ṣe ń pè àwọn ìjọ rẹ̀ lẹ́ẹ̀kan ń pè wọ́n jẹ wọ́n nípa sórí rẹ̀ ni. Ọlọ́run bá wa kí ànábì wa Muhammad. Ọlọ́run bá wa kí ànábì wa Muhammad. Allahumma aati Muhammad al-wasilata wal-fadila. Sallallahu alaihi wasallam. Wad-darajata ar-rafi'a. Sallallahu alaihi wasallam. والمقام المحمود الذي وعدته إنك لا تخلف الميعاد. أبيك يا طول لا تضل.